Trinity Guy ó ti yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra rẹ̀ ló lọ síbẹ̀ o, kì í ṣe wípé wọ́n lọ fi òfin mú tipátipá. Bó ṣe ń lọ láàmà jẹ́ àyín sí a ó sì máa jẹ́ kó dé tí ìgbọ́ yín láti ìkànnì wa níbí. Èyí ni iléeṣẹ́ ọlọ́pàá ní ọjọ́ Ẹtì tí wọ́n fi ọ̀rọ̀ léde. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé gbajúgbajà aláwàdà orí ayélujára Abdullahi Moruf Adisa tí ọ̀pọ̀ mọ̀ sí Trinity Guy ó ti finúfẹ́dàn wá sí olú iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú agbẹjọ́rò rẹ̀ láti dáhùn ìpè tí wọ́n fi pè é kó wá sọ tẹnu rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ránṣẹ́ pé Trinity Guy kó wá wí tẹnu rẹ̀ lórí fọ́nrán fídíò tó fi sórí ayélujára, nínú èyí tó ti ní kí ọmọdébìnrin kan kó máa ṣàpèjúwe bí nǹkan ọmọkùnrin rẹ̀ ṣe rí, bó ṣe tóbi tó àti irú àwọ̀ tó ní àti bí orí rẹ̀ ṣe mọ. Ṣáájú èyí gan ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gá ọlọ́pàá Múyìwá Adéjọbí ti kọ́kọ́ ké sí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n ti ọwọ́ Trinity Guy yìí bọ aṣọ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan fídíò aláwàdà síkẹ̀t tó ń ṣe tó sì lòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn àti ìwà ìtàpá sí ẹ̀tọ́ àwọn ọmọ kékeré lábẹ́ òfin. Àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ SP Adéwálé Òṣìfẹ̀sọ̀ ó ṣàlàyé nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ Ẹtì ìyẹn ọjọ́ 23 oṣù kẹfà ọdún 2023 lẹ́yìn ìjíròrò ọlọ́pàá àti Trinity Guy. Àwọn tí wọ́n tún kù táwọn fi páńpẹ́ òfin gbé òun ni bàbá àti ìyá tó bí ọmọdébìnrin tí Trinity Guy tó pranki nínú fídíò ọ̀hún. Ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bá lọ fi páńpẹ́ òfin gbé bàbá ọmọ náà ìyẹn Isiaq Ahmad àti ìyá rẹ̀ Rofiat. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, Trinity Guy ṣàlàyé fún àwọn ọlọ́pàá tó fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wípé òun gba àṣẹ lọ́wọ́ àwọn òbí ọmọdébìnrin náà kí òun tó fi fídíò rẹ̀ sórí ayélujára. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìdí nìyí tí àwọn ọlọ́pàá ẹ̀ka tó ń gbógun ti àwọn ìwà ọ̀daràn tó ní í ṣe pẹ̀lú àwọn màjèṣín ìyẹn ọmọ kékeré ni wọ́n ṣe sọ wípé àwọn ò lọ gbé òbí tó bí ọmọ náà. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn akọ̀ròyìn ṣe fún alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́, níbẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ wípé gbajúgbajà aláwàdà Trinity Guy ó ní òun gbàṣẹ lọ́wọ́ àwọn òbí ọmọ kóun tó fi fídíò náà sórí ayélujára, ṣùgbọ́n ní kété tí òun fi sí orí ayélujára ni ọ̀pọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní pariwo, òun sì tún dìlíìtì ẹ̀ padà. Ó ní kò pẹ́ púpọ̀ tí mo ṣe fídíò náà tí mo fi sórí ayélujára, mo dìlíìtì ẹ̀ nítorí wípé àwọn ọmọ àti àwọn ènìyàn wọ́n ń pariwo mi. Ó fi kún un wípé bí ó tilẹ̀ jẹ́ wípé Trinity Guy náà ó ti yọ fídíò ọ̀hún lórí ayélujára, ṣùgbọ́n kó tó yọ àwọn ènìyàn kan ti ká a sílẹ̀, wọ́n ti dáúnlóòdù ẹ̀ sórí fóònù wọn. SP Òṣìfẹ̀sọ wá sọ wípé nǹkan tí iléeṣẹ́ ọlọ́pàá ń jà fún báyìí ni ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ òfin.